بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé sí ibi ìjókòó wa ti tòní yìí. Ìta fi máa sọ níbẹ̀ nǹkan tí ó dìrọ̀ mọ́ fiqhul muamalat maliyya. Ní ìjókòó tí a jókòó kẹ́yìn, a mẹ́nubà ohun tí ó dìrọ̀ mọ́ bay'u thunya. A sọ pé tí ń jẹ́ bay'u thunya ni kéèyàn ta nǹkan tó wá jẹ́ pé tó tà yìí kì í ṣe gbogbo ẹ̀ ló tà. Èyí tí ó tà ń bẹ̀ kò sọ àmọ̀dáyẹrí rẹ̀. Kéèyàn dáyà fi nǹkan kan bí ọjà tó tà pípé òun ọ̀tà mọ́ ọjà o. Òun pè ní bay'u thunya. Ànábì sàsálám ọkọ̀ fún wa láti máa ta ọjà tí a máa ṣàdáyẹrí pé ká máa ta ọjà tó yẹ pé a máa sọ pé ìta kankan mọ́ o láì ṣe àdáyẹrí ìta àtà mọ́ tí ó wà mú ìrújú lọ́wọ́. Ànábì sàsálám ó ṣe léèlé wọ̀ fún wa. Àyàfi tó jẹ́ pé a mọ nǹkan tí ìlú ọ̀tà mọ́. Ìkẹ́ni kan sọ pé òun ta kọ̀ǹpútà fún èèyàn àmọ́ nǹkan bẹ́ẹ̀ bí kọ̀ǹpútà tó fẹ́ tà yìí o tó ò ní tà mọ́ o. Kí ni àmọ́ eléyìí ní pè ní àtúnyà àìpé ó ta nǹkan fún èèyàn ó wá ṣe àdáyẹrí nǹkan bẹ̀ pé òun ò ní tà mọ́. Èwo ló wà ní tà mọ́ àmọ́ àtúntà tó di pa mọ̀ nǹkan yìí pé báàgì rẹ o ìní tà mọ́ o. Mo tọ́ ti á jọ léyìí òun ni wọ́n pè ní àtúnyà. Mo tọ́ ti á jẹ́ pé àwọn tí wàá mọ tí wọ́n yọ kóòbí tí wọ́n ò ní tà mọ́ àyè ò sí ògùn bẹ́ẹ̀. Ẹnìkan fẹ́ ta mọ́tò kan fẹ́ nìkan ní ìsìn báyìí wọ́n á ní pé àwọn kan mẹ́fẹ̀ẹ́ tó wọ́n mú kó ń bẹ́ o wọ́n á ta mọ́tò á pe mọ́tò ìta títí tó fi mọ kí ni nǹkan tí wọ́n fẹ́ yọ kó ń bẹ́. Kọ́ jẹ́ pé tí wọ́n fẹ́ yọ kó ń bẹ́ nítorí wọ́n fẹ́ torí ẹ̀rá mọ́tò ni gbogbo ilé pátá ìgbọ́dọ̀ máa ṣe àdáyẹrí rẹ̀. Ànábì sàlám ó ní ó sì lè wọ ká máa ta nǹkan tí a wà máa sọ pé nǹkan báyìí kò sí ní ara tí mo fẹ́ ta ò mọ́ nǹkan tí mo tà fún yìí o. Àyàfi tó jẹ́ pé a mọ nǹkan yìí náà sàlám ad-thunya illa an tu'lam. Ànábì sàlám ó ní ká má ta nǹkan fẹ́ nìkan tá a máa sọ pé a ta nǹkan kan mọ́ tí ó ń tọ́wọ́ ní mọ nǹkan yìí àti tó di ìgbà tó bá ẹni bá mọ nǹkan yìí báyìí lọ. Ìtọ́tẹ̀lé ilé ọmọ ìyá mi òun náà ni tí àwọn títà ìrírà kan tó jẹ́ pé ìrújú rìbá ń bẹ́ ń bẹ̀. Ìrújú rìbá ń bẹ́ ń bẹ̀ kì í ṣe pé rìbá pọ́nbélé ni. Ká rìbá pọ́nbélé ni àwọn pé rìbá lélẹ̀ àmọ́ nǹkan ìpàdé yóò padà yí sí rìbá. Nínú àwọn nǹkan ẹyẹ ọmọ ìyá mi òun náà ni tí wọ́n ń pè ní al-muhaqala wal-muzabana. Al-muhaqala òun náà ni kéèyàn ta nǹkan tí ń bẹ́nu àpò ẹ̀. Àgbàdo nígbà tí àgbàdo tí wọ́n bá ń hù tán á rí pé yóò wà ó ní èpo kan bẹ tí ó yí àgbàdo lára. Kéèyàn wá ta àgbàdo tí ó ń bẹ́nu èpo rẹ̀ ká wá pé tí ó jẹ́ ààrọ̀ rẹ̀ òun náà ni àgbàdo tá a ti ya kúrò lára èpo. Pé kílò tó ṣe déédéé àgbàdo tá a ti ya kúrò lára èpo kílò mélòó ni á fi wá wo tó ṣe déédéé níbi àgbàdo tí a ti ya kúrò lára èpo á wá fi ta ara wọn. Eléyìí kò dáa nípasẹ̀ wípé tí wọ́n bá padà kó nǹkan yìí jọ tí wọ́n yọ èyí tó wà lára èpo tí wọ́n yín yóò padà jẹ́ pé kò ní bá èyí tí wọ́n ti yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a fi káǹtì ẹ̀ á rí pé kò ní bá wọn mọ́. Ìrújú rìbá ń bẹ níbi eléyìí báyìí. Mo tọ́ jẹ́ pé nǹkan kan yí epo rẹ̀ nǹkan kan yí lára ó ní èpo lára tá a bá fẹ́ fi ta ẹni tá a ti mú kúrò lára èpo tí a fi wá mọ pé a fẹ́ ta tó ṣe déédéé nǹkan báyìí a fẹ́ ta àgbàdo 10 lórí igi rẹ̀ tàbí àgbàdo 10 àbí sílẹ̀ àgbàdo 10 tí a ti ya èpo kúrò lára rẹ̀. A rí pé ó ṣe déédéé kóńgò àgbàdo kan tí wọ́n ti yín àbí kílò àgbàdo kan á rí pé léyìí kọ́ o kò dáa nípasẹ̀ pé kò ní padà bára wọn mu ìkan ó jù kan lọ. A sọ pé tí ó bá jẹ́ pé nǹkan kan bá ti bára wọn mu nínú àwọn nǹkan bí àwọn oúnjẹ báyìí ló tó di pé èyí tó àti tà á tó di pé Ànábì sàlám sọ fún àwọn ọ̀rọ̀ tó sọ fún pé التمر بالتمر والبر بالبر والشعير بالشعير bàbá lọ pé nǹkan tó jẹ́ bí àwọn oúnjẹ tá a máa tà tó jẹ́ bí dàbínù ni
àbí ìjéró ni àbí iyọ̀ ni àbí àwọn nǹkan tó jọ àwọn nǹkan bẹ́ẹ̀ àkàbàbà àtàwọn nǹkan míì tí wọ́n tó dè mọ́ bíi ráìsì ni ẹ̀wà ni gbogbo nǹkan ìpátá tá a fẹ́ fi ta irú rẹ̀ náà ó gbọ́dọ̀ bára wọn mu ni kóńgò ráìsì kan tá a bá tẹ̀ ká fẹ́ ráìsì ìran kan tó fi gba ráìsì irú míì ó gbọ́dọ̀ bára wọn mu kóńgò kan dìríkà kan àpò kan a gbọ́dọ̀ fi kóńgò kan gba méjì wípé ebélé yìí ibi ti ráìsì tó dáa jù ni ebélé yìí ibi ti ìran kan ni kò rí bẹ́ẹ̀ ni gbogbo tọ́jú pàǹtà pátá tó jẹ́ pé nǹkan o a gbọ́dọ̀ jẹ́ pé yóò máa bára wọn mu ní àwọn nǹkan tó jẹ́ bí oúnjẹ tó jẹ́ pé wọ́n fi nǹkan wọ̀n tó jẹ́ pé ó kọ̀ọ̀kan náà ni nǹkan kan náà ni a gbọ́dọ̀ jẹ́ pé yóò ṣe déédéé ẹ̀wà abọ́ kan tá a fẹ́ rà a gbọ́dọ̀ jẹ́ kó ṣe déédéé ẹ̀wà abọ́ kan náà bákan náà wọ́n jẹ́ pé ẹ̀wà wáìtì a fẹ́ fi gba ẹ̀wà pupa eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ yóò ṣe déédéé ara wọn a gbọ́dọ̀ pé bí ẹ̀wà olóyin eléyìí ká fi gba ẹ̀wà tí èso olóyin ká fi ẹ̀wà olóyin kóńgò kan àbí dèríkà kan á fi gba méjì tí èsè ti olóyin àti eléyìí kò bá ṣẹlẹ̀ ìsìlámù mu méjèèjì gbọ́dọ̀ bára wọn mu ó gbọ́dọ̀ ṣe déédéé ara wọn bá lọ náà bẹ́ẹ̀ náà wá nírú eléyìí àgbàdo náà bákan náà ó gbọ́dọ̀ bára wọn mu ni tí ẹ bá rí pé àgbàdo tí ń bẹ nínú àpò rẹ̀ àwa kàǹtì ẹ̀ pẹ̀lú ìtẹ́ ti wà ńlẹ̀ pé kílò mélòó ni a ní ìdí kílò kan èyí tó jẹ́ tó tí ẹ ti ya tẹ́ ti yín á fi wá fi ṣe déédéé mẹ́wàá tí ń bẹ nínú àpò rẹ̀ lápẹ̀lẹ́ yìí kò lọ pa pé tí ẹ bá padà yín kò lè bára wọn mu ìrújú rìbá ń bẹ́ẹ̀ tí ìrújú rìbá ti wá bí títà ìrà kan kò dáa torí pé ìrújú yìí bí wàá pé ó dá lójú pé ìbá ti wà bẹ́ẹ̀ bá náà ètò jẹ́lẹ̀ ìkejì eléyìí òun ni àlùmọ̀sábànà ni kí á rí pélé ń bẹnu ìta àwọn ìtajú lọ ń bẹnu àpò rẹ̀ eléyìí kì í sí pé ń bẹnu àpò rẹ̀ wọ́n bẹnu sírí rẹ̀ táà rí báyìí bíi dàbínù tàbí grape tẹ́ pé yóò máa rí báyìí gan tí ìbá rí pé tí ìbá rí báyìí tẹ́ pé àwọn àfúgbà nǹkan tá à ń rí lókè yìí o ti bẹ lórí igi rẹ̀ a fẹ́ fi ra èyí tó jẹ́ wípé ó ti wà lẹ́ẹ̀lẹ̀ a ní ìdí kílò kan nínú grape àbí kílò kan nínú dàbínù a wá wo pé sírí bíi mẹ́ta tó ṣe déédéé kílò kan àbí ẹyọ kan tó ṣe déédéé kílò kan a wá fi ta ara wọn léyìí kò dáa nípasẹ̀ wípé tí wọ́n bá padà yọ kúrò lókè tí wọ́n já kúrò lókè tí wọ́n fi ṣe déédéé tí a fẹ́ rà tá a fẹ́ fi rà yìí a rí pé kò ní bára wọn mu ó jẹ́ pé wọ́n ṣe ní èèwọ̀ láti máa fi nǹkan tí ó wà níbi ààyè rẹ̀ láti máa ra èyí tí àṣekínni o tí ọwọ́ wà nílẹ̀ káfí pé àwò tó ṣe déédéé ìsìnkú ọdẹ àlójú pé tó ṣe déédéé nì á kàn fi òpin tó ṣe déédéé nìbí eléyìí kò dojú mu torí pé nítorí jáwọ́ nǹkan ìgbọ́dọ̀ ṣe déédéé ara wọn bá nílẹ̀ eléyìí insha Allah ta'ala tó ní ọ̀rọ̀ tí a fẹ́ mẹ́nubà níbi ìtawà mẹ́nubà pẹ́kẹ́ yìí ibi tí mùsàbánà yìí á mẹ́nubà nǹkan kan tí àwọn àfáà tí ó wà nínú súnà pé wọ́n lè tà á ó lè fi tara wọn kí ló wá fà á mẹ́nubà ló gbọ́rọ̀ insha Allah níbi ìjókòó tí ń bọ̀ ló gbọ́rọ̀ Allahumma salli ala Muhammad wa sallim.